bí wọ́n ṣe máa ń sàmì sí ní gbogbo ọdọọdún àwọn tí wọ́n jẹ́ ọmọ àrò àjọgbòǹdè lọ́wọ́ ẹ̀yọ̀ ti tún láǹfààní láti para wọn pọ̀ lábẹ́ àkóso mágàjì ẹbí náà ìyẹn olóyè Sàláwù Àdìsá Ràúfù ọmọ Ìyọ́lá èyí tí ó jẹ́ alákòóso wọn. Nígbà tí ohun gbogbo ń bẹ̀rẹ̀ ayé ọ̀hún wáyé láàrin àwọn tí wọ́n jẹ́ ọmọ àrò àjọgbòǹdè lọ́wọ́ ẹ̀yọ̀ ní gbọ̀ngàn ilé oníkà ìlú Ìpòbẹ́. Òun náà ni wọ́n ti sàmì sí ayẹyẹ yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọ́n ti ṣe àwọn ètùtù ọlọ́kọ̀ọ́jọ̀ká àti àdúrà sẹ́yìn. Òun ni wọ́n fi àǹfààní sílẹ̀ láti kópa nínú ayẹyẹ yìí tó wá gba òbítíbitì èrò. Olórí olùgbàlejò náà ni Alhaji Fatai Aro tí í ṣe ọmọ bíbí Jìnàdù ló ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ láti rí pé ọdún ọ̀hún ó dùn ó tún lárinrin. Àwọn eléré méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló dálùbọ̀lẹ̀ níbi ayẹyẹ náà níbi tá a ti rí Anise Alágbogbo àti Alhaji Azeez Àmọ̀wó Ọládìméjì. Ọjọ́ 9 oṣù kínní ọdún 2022 ẹsẹ̀ kò gbèrò níbi tí ayẹyẹ ọdún náà ti wáyé ní ilé oníkà ìlú Ìpòbẹ́. Àwọn ọmọ àrò tó wà ní ẹ̀yìn òdì gbogbo wọn pátá ló wálé láti wá kópa nínú ayẹyẹ náà. Pàtàkì jùlọ àwọn tí kìí ṣe ọmọ ìdílé àrò pẹ̀lú wọn rà nínú aṣọ láti wá kópa níbi tí ayẹyẹ náà tí ó ti wáyé. Olóyè Àrò nígbà tí ó wọ agbo bàbá wa Àyìnlá Bazil tí wọ́n jẹ́ bàbá ọba lásìkò yìí wọ́n wọ agbo ọ̀hún láti kí ọmọdé àti àgbàlagbà ọkùnrin obìnrin tó kópa níbi ayẹyẹ ọdún náà. Lọ́jọ́ ọjọ́ yìí ìdùnnú ṣubú layọ̀ fún gbogbo onílé àti àlejò ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbàlagbà níbi tá a ti rí àwọn olórin ọlọ́kan-ò-jọ̀kan tó kópa bíi Sodiq Alao, Kabirat Ojo láti wòye mọ̀ sí ìyá Ìpòbẹ́. Bákan náà tún ni ìtàn àrò èyí tí a gbé jáde láti ẹnu olóyè Sàláwù Àdìsá Ràúfù tí ń ṣe mágàjì ẹbí àrò lọ́wọ́lọ́wọ́ tó sọ ibi tá a ti bẹ̀rẹ̀ débi tí a dé lásìkò tàwa yìí. Alhaji Ali Adébọ̀mọ̀ Ìbíyewé lànà tó ṣíwájú lákọ̀ọ́kọ́ láti ṣí kásẹ̀tì ọ̀hún tó sì dé wíwò fún gbogbo ènìyàn. Alhaji Fatai Aro pẹ̀lú kò gbẹ̀yìn àti gbogbo àwọn olóyè tó wà ní ìkàlẹ̀. Ayẹyẹ ọ̀hún ó wáyé tí gbogbo ọmọ àrò sì ń tọrọ pé Ọlọ́run ọba kó ṣọ́ ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa ká tún ṣèmí lọ́dún tí ó ń bọ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àkókò ń sí Kásùmù Ìṣọ̀lá àti Wàsíù Pablo pẹ̀lú Expression ọmọ Ìyàtójí fún iṣẹ́ takuntakun kílẹ̀ ètò di wíwò. Èmi Kásùmù Ìṣọ̀lá lẹ́ẹ̀kan sí ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.